ìbànújẹ́ kún ọkàn mi orí àbúrò mi tí wọ́n gé ń dà mí láàmú Ẹgbọn Olùkọ tí àwọn agbésùnmọ̀mí ṣekú pa l'Ógbómọ̀ṣọ́ ló Kominu bẹ́ẹ̀. Ìdílé Oye wọ́ Oluwo lọ Ileẹjọ lórí bó ṣe wú àwọn òkú ọba tó ti gbésẹ̀ kúrò láàfin. Mo la igi mọ́ ọ̀rẹ́ mi sì gé ọrùn rẹ̀. Afurasi ṣàlàyé bí òun àti akẹgbẹ́ rẹ̀ ṣe fipá bá akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì ní Imo lò pọ̀ tí wọ́n sì pa á. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun ti fi páńpẹ́ òfin gbé Ori Adé kan nípínlẹ̀ náà fún ẹ̀sùn gbígba ohun ìní àwọn ènìyàn lọ́nà àìtọ́. Ìjọba ìpínlẹ̀ Borno ti gbé àwọn ilẹ̀kùn iléèwé kan tì pa fún àwọn àsìkò yìí látàrí ìkọlù tí àwọn Afurasi Boko Haram ṣe sí wọn. Èèyàn ẹgbẹ̀rún kan ló tẹ̀lé mi lójú òpó ayélujára lẹ́yìn ayédèrú fídíò ìkọlù àwọn agbébọn tí mo yà tí mo gbé sójú òpó TikTok. Afàṣọdára kan ló ganu sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Ọlọ́pàá ṣekú pa àwọn ajínigbé 3, wọ́n dóòlà olùfarakásá kan lọ́yọ̀ọ́. Lásìkò yìí lọ iṣẹ́ òru ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí dópin. Ìsìn kò sì gbọ́dọ̀ ju wákàtí 2 lọ. Bẹ́ẹ̀ ni káwọn ṣọ́ọ̀ṣì tó wà ní ìgbèríko kó wá sáàrin ìlú torí ìkọlù àgbébọn ni o. Ẹ dira o torí ó ṣeéṣe kí Ebola padà wọ Nàìjíríà lẹ́yìn tó ti búrẹ́kẹ́ ní DR Congo àti Uganda. Àjọ NCDC ló kìlọ̀ bẹ́ẹ̀. Olórí òṣìṣẹ́ aláàbò ilẹ̀ wa ti darí ikọ̀ ọmọ ogun àti àwọn ẹ̀rọ dúróònù ojú òfurufú lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dènà àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Ìbànújẹ́ kún ọkàn mi orí àbúrò mi tí wọ́n gé ń dà mí láàmú Ẹgbọn Olùkọ tí àwọn agbésùnmọ̀mí ṣekú pa l'Ógbómọ̀ṣọ́ ló Kominu bẹ́ẹ̀. Ọkàn ẹ̀gbọ́n olóògbé Samuel Oyedokun sì gbọgbẹ́ síbẹ̀ lẹ́yìn ọjọ́ tí àbúrò rẹ̀ Michael Oyedokun olùkọ́ ìṣirò mathematics níléèwé girama Community High School Ahoro Ẹ̀sìnẹ̀lẹ̀ níjọba ìbílẹ̀ Oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló jẹ́ jíjígbé tó sì tún jẹ́ ṣíṣekúpa nípakúpa nípasẹ̀ àwọn ajínigbé àgbébọn l'Ógbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́. Ọmọ Nàìjíríà tó fi ilẹ̀ Amẹ́ríkà ṣebùgbé sọ wípé mọ̀lẹ́bí wà nínú ipò rúru àti ìbànújẹ́ ọkàn. Ó ní olóògbé jẹ́ ọkùnrin àkọ́bí ìyá rẹ̀ ó sì ní àbúrò 5 tí wọ́n sì wà láyé. Ó ní ìyá rẹ̀ dágbére fáyé lọ́dún tó kọjá. Àwọn wà lórílẹ̀‐èdè Nàìjíríà fún ètò ìsìnkú ìyá rẹ̀ ọ̀hún lọ́dún tó kọjá. Ó ní ìyá rẹ̀ jẹ́ ìyàwó kejì bàbá òun. Ó jẹ́ arákùnrin òun. Ó jẹ́ olùfarajìn onírẹ̀lẹ̀ àti onípẹ̀lẹ́pẹ̀lẹ́ èèyàn ni. Ẹ̀gbọ́n olóògbé ní bàbá àwọn jáde láyé lọ́dún 2003 ọjọ́ 26 oṣù kẹsàn-án ọdún 1968 ni ó sọ pé wọ́n bí. Yóò sì pé ẹni ọdún 58 58 years ní oṣù kẹsàn-án ọdún yìí. Ó ṣègbéyàwó lọ́dún 2007. Ó bí ọmọkùnrin àkọ́bí lọ́dún 2008 àti ọmọkùnrin kejì lọ́dún 2010. Ó ní ìyàwó àti àwọn ọmọkùnrin rẹ̀ 2 sì wà láyé. Ẹ̀gbọ́n olóògbé ní pé òun fi orílẹ̀-èdè Nàìjíríà sílẹ̀ lọ ilẹ̀ Amẹ́ríkà US lọ́dún 2008. Ó ní òun sa ipá òun fún díẹ̀ kí òun náà lè bá wá sí ìlú òkè òkun ṣùgbọ́n ojú rere wà kàn. Ó rí iṣẹ́ ìkọ́nigbà pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí tó jẹ́ kí ọkàn òun balẹ̀ nítorí pé gbogbo àwọn tí àwọn ń japa nígbà náà ló ń wá pápá oko tútù òkèrè. Ó ní olóògbé jẹ́ èèyàn tó ní ìtẹ́lọ́rùn. Ó ní kò ní lérò láti fi Nàìjíríà sílẹ̀ wá sí òkè òkun torí iṣẹ́ tó ń ṣe ní Nàìjíríà tẹ́ lọ́rùn. Ẹ̀gbọ́n olóògbé ní nígbà tóun ti sọ òkè òkun di ibùgbé ọ̀pọ̀ iṣẹ́ lòun fi ránṣẹ́ sí pé kó wá ṣe nílẹ̀ Amẹ́ríkà ṣùgbọ́n àwọn iṣẹ́ náà kò tí í lọ́pọ̀npọ̀n tí olóògbé yóò sọ wípé ibí yìí náà dára ó tẹ́ òun lọ́rùn. Ó ní lórí iṣẹ́ tó ń ṣe náà ló ti di igbákejì ọ̀gá iléèwé tó sì kù ọdún péréte tí yóò fi fẹ̀yìntì lẹ́nu iṣẹ́. Nígbà tó ń sọ̀rọ̀ nípa bó ṣe gbọ́ ìròyìn ikú àbúrò rẹ̀ ó ní òun gba ìròyìn náà nípasẹ̀ orí ìtàkùn ayélujára. Ó ní òun mọ̀ pé àbúrò òun máa ń sábà rìnrìn àjò láti ìlú Ògbómọ̀ṣọ́ lọ sí iléèwé girama nílùú Ẹ̀sìnẹ̀lẹ̀ níbi tó ti jẹ́ olùkọ́. Òwúrọ̀ ọjọ́ Ẹtì Friday lòun rí lójú òpó ayélujára pé àwọn agbébọn ti ṣèkọlù sáwọn iléèwé lọ́yọ̀ọ́. Ó ní òun tètè dá iléèwé tí àbúrò òun ti ń ṣiṣẹ́ mọ̀ nínú àwọn àwòrán tó òun rí lórí ìtàkùn ayélujára. Ó ní nígbà tí òun rí àwọn àwòrán náà jìnnìjìnnì mú òun. Ó bá òun lójijì nítorí pé kò fi ìgbà kan sọ fún òun pé iléèwé tó ti ń ṣiṣẹ́ wà ní irú àyíká tó léwu bẹ́ẹ̀. Ó ní nígbàkúgbà tóun bá pè òun sábà máa ń fi ìbẹ̀rù òun hàn nípa ìròyìn ètò ààbò tó mẹ́hẹ nílẹ̀ wa Nàìjíríà tí àwọn máa ń gbọ́ lójoojúmọ́. Ó ní lókè òkun
òun ò mọ ìdí o ṣùgbọ́n àwọn ìròyìn tí àwọn máa ń gbọ́ nípa Nàìjíríà máa ń jẹ́ ìròyìn burúkú. Àwọn máa ń gbọ́ nípa iṣẹ́ láabi àwọn Fúlàní, ikọ̀ agbésùnmọ̀mí Boko Haram àti ISWAP. Ìdí sì nìyí tí òun kò fi wá sórílẹ̀-èdè Nàìjíríà fún ọ̀pọ̀ ọdún báyìí. Ó ní bí ọdún mẹ́ta sẹ́yìn ni òun bẹ̀rẹ̀ sí ní wá sí Nàìjíríà padà láti ìgbà tí òun ti kúrò. Ó ní ètò ìsìnkú ìyá rẹ̀ ni yóò jẹ́ ìgbà kejì tí ó gbé òun wá sí Nàìjíríà. Ó ní ọkàn òun pòrúurú, ọkàn òun bàjẹ́ nígbà tóun gba ìròyìn ikú olóògbé. Ó ní Nàìjíríà ṣekú pa àbúrò òun. Ó ń sọ̀rọ̀ tomijé lójú. Ó ní òun rí fídíò bí wọ́n ṣe dúnbú orí rẹ̀, òun rí tó dárúkọ ara rẹ̀, òun rí ọ̀bẹ, òun rí ẹ̀jẹ̀. Ó ní bí òun tí òun jẹ́ ẹ̀gbọ́n bá ń sun ẹkún báyìí, powó ni ìyàwó olóògbé yóò wà. Ó ní òun ò mọ̀ bí ó ṣe lè farada ohun tó ṣẹlẹ̀. Ó ní àwọn ọmọ rẹ̀ méjèèjì ń jókòó ṣe ìdánwò WAEC wọn. Òun kò mọ̀ bí èsì ìdánwò wọn yóò ṣe rí. Ó ní àwọn kan ń gbìyànjú láti pẹ̀tù sí ọkàn wọn ni. Ìdánwò wọn máa tẹ̀síwájú lọ́jọ́ 1 oṣù kẹfà ọdún yìí. Ìdílé Oye wá Oluwo lọ ilé ẹjọ́ lórí bó ṣe wú àwọn òkú ọba tó ti gbésẹ̀ kúrò láàfin. Àwọn ìdílé Oye mẹ́ta nílẹ̀ Ìwó nípínlẹ̀ Ọ̀ṣun ti ṣe bẹ́ẹ̀ gbé Olúwo tilẹ̀ Ìwó ọba Abdulrasheed Àkànbí lọ iwájú ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ tí wọ́n sì béèrè fún ìyọkúrò nípò rẹ̀ látàrí òkú àwọn ọba ìlú tó gbésẹ̀ tó hú kúrò nínú ọgbà ààfin. Àwọn olùpẹ̀jọ́ àwọn ọmọọba Ọlálékan Lámúyẹ, Adédọjà Òsùnwò, Aládé Ismaila, Ganiyu Saheed, Kòsírù Kọ́láwọlé àti Wàsíù Abolúsọdún pé ìpẹ̀jọ́ tí nọ́mbà rẹ̀ jẹ́ HOS 56/2026 lórúkọ àwọn ìdílé Oyè Ogun Mákindé, Àǹdé, Adégúnodò àti Aláùsá nílùú Ìwó. Àwọn olùjẹ́jọ́ nínú ìwé ìpẹ̀jọ́ náà yàtọ̀ sí ọba Àkànbí ni gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun, akọ̀wé ìjọba ìbílẹ̀ Ìwó, kọmíṣánná fún ìjọba ìbílẹ̀ àti ọ̀rọ̀ oyè jíjẹ nípínlẹ̀ Ọ̀ṣun, olùdarí àti kọmíṣánná lẹ́ka ètò ìdájọ́ nípínlẹ̀ Ọ̀ṣun, ọ̀gá àgbà pátápátá nílẹ̀ wa Nàìjíríà IGP àti ọ̀gá àgbà fún ẹ̀ka tó ń rí sí ìwà ọ̀daràn orí ayélujára nílẹ̀ wa ìyẹn National Cyber Crime Center l'Àbújá. Nínú ìwé ìpẹ̀jọ́ nípasẹ̀ agbẹjọ́rò wọn Sọjí Oyètáyọ̀ tó jẹ́ gbígbé kalẹ̀ ní ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026 tí wọ́n sì rí ẹ̀dà rẹ̀ gbà ní Òṣogbo ní ọjọ́ Ajé Monday. Àwọn olùpẹ̀jọ́ béèrè fún ìrànlọ́wọ́ 13 pẹ̀lú àṣẹ ilé ẹjọ́ tí ó kéde pé ọba Àkànbí kò yẹ fún ìyànsípò náà àti oyè ọba tó jẹ gẹ́gẹ́ bí Olúwo ti Ìwó. Ẹni tó ń kọ ìhà sí ìpẹ̀jọ́ náà nípasẹ̀ abẹ́kínkáwọ́ rẹ̀ fétò ìròyìn Ali Ibrahim ọba aládé náà ṣàpèjúwe àwọn olùpẹ̀jọ́ náà gẹ́gẹ́ bí àwọn aláriwo tí kò yẹ kí wọ́n kà sí. Ó sọ wípé ara ń ta wọ́n ni nípa ìlọsíwájú tó ń wáyé nílẹ̀ Ìwó lábẹ́ ìdarí ọba Àkànbí. Ó ní aṣojú Ọlọ́run ni Olúwo, kò sẹ́nìkan tó lè yọ kúrò nípò. Ó ní wọ́n lè gba ilé ẹjọ́ lọ, ariwo ni wọ́n pa. Ìròyìn jábọ̀ pé ọba Àkànbí Olúwo tilẹ̀ Ìwó ẹlẹ́ẹ̀kẹrìndínlógún láti ìdílé Oyè gba àṣẹ ló jẹ́ fífi jẹ nípasẹ̀ gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun tẹ́lẹ̀ rí Rauf Arẹ́gbẹ́ṣọlá lọ́dún 2016 tó rọ́pò ọba Asiru Tádésè, ẹni tí wọ́n kéde ikú rẹ̀ fún gbogbo ìlú lọ́jọ́ 18 oṣù kejì ọdún 2012. Ní ọdún díẹ̀ sẹ́yìn ní fàákájà tí ń wáyé láàrin Olúwo pẹ̀lú àwọn ọmọ ọba láti àwọn ìdílé Oyè mẹ́tẹ̀ẹ̀ta yòókù nílẹ̀ Ìwó lórí ọ̀rọ̀ Olóyèdé àtàwọn ọ̀rọ̀ míì náà. Mo la igi mọ́, ọ̀rẹ́ mi sì gé ọrùn rẹ̀. Afurasi ṣàlàyé bí òun àti akẹgbẹ́ rẹ̀ ṣe fipá bá akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì ní Imo lò pọ̀ tí wọ́n sì pa ìyà. Ìṣẹ̀lẹ̀ burúkú tó ń bani lẹ́rù nípa ìwà ipá sí obìnrin ti mú ìbànújẹ́ bá agbègbè Umulogo ní ìjọba ìbílẹ̀ Obowo ní ìpínlẹ̀ Imo lẹ́yìn tí wọ́n fipá bá akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì ọmọ ọdún 21 Wendy Chiwendu Achumba lò pọ̀ tí wọ́n sì pa ní ọ̀nà ìkà. Afurasí àkọ́kọ́ náà ọlọ́ṣà táyà onímọ̀ títún táyà sí kan tí wọ́n mọ̀ sí Onyema Okonkwo pẹ̀lú alábàákẹ́gbẹ́ rẹ̀ tó sálọ Emmanuel Onyekachi dá olùfarakásá náà mọ́lẹ̀ nínú ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé ẹ̀kọ́ ní Umuadara Umulogo níbi tí wọ́n ti sọ pé wọ́n fi tipá bá a lò pọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan kí wọ́n tó gé ọrùn rẹ̀ láti fi bo ẹ̀ṣẹ̀ náà mọ́lẹ̀. Okonkwo ẹni tí àwọn ọ̀dọ́ agbègbè
tó bínú mú kí wọ́n tó fi lé ọlọ́pàá lọ́wọ́ jẹ́wọ́ nínú fídíò kan tó tàn káàkiri níbi tí ó ti ṣàlàyé ní kíkún bí ìkọlù tí wọ́n ti gbèrò tẹ́lẹ̀ ṣe di ìpànìyàn ẹ̀jẹ̀ tútù ní alẹ́ ọjọ́bọ̀ ọjọ́ 21 oṣù karùn-ún ọdún 2026. Olùfarakásá náà Chinwendu Achumba jẹ́ akẹ́kọ̀ọ́ ní ilé ẹ̀kọ́ sáyẹ́ǹsì nọ́ọ̀sì Umulogo. Ní alẹ́ tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀, òun nìkan ló wà nínú yàrá rẹ̀ torí pé àwọn tí wọ́n jọ ń gbé ti rìnrìn àjò kúrò ní agbègbè náà fún ìrírí iṣẹ́ ilé ìwòsàn tí wọ́n jẹ́ dandan fún wọn. Gẹ́gẹ́ bí àwọn orísun láti agbègbè náà sì sọ, Okonkwo tí máa ń fi ìfẹ́ hàn sí Achumba léraléra, ṣùgbọ́n ó máa ń kọ̀ ní gbangba ní ìfẹ́kúfẹ̀ẹ́ láti fi agbára bá a lò pọ̀. Okonkwo gbìmọ̀pọ̀ pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ Onyekachi nígbà tó ń ṣàlàyé ìṣẹ̀lẹ̀ ẹlẹ́rùjẹ̀jẹ̀ náà ní ibùdó ọlọ́pàá agbègbè kí wọ́n tó gbé lọ sí ẹ̀ka ìwádìí ọ̀daràn ti ìpínlẹ̀ SCID ní Owerri ní ọjọ́ àbámẹ́ta. Okonkwo sọ pé ní àkókò bíi aago 7 ìrọ̀lẹ́, èmi àti ọ̀rẹ́ mi Emmanuel, mi ò mọ orúkọ ìdílé rẹ̀, ẹni tó ń ṣàtúnṣe sájà fóònù, dé sí ilé ìgbọ̀nsẹ̀ rẹ̀. A rí i pé kò sí ẹnì kankan níbẹ̀. A lọ tààrà sí yàrá rẹ̀, a sì béèrè fún ìbálòpọ̀, ṣùgbọ́n ó kọ̀. Èmi àti ọ̀rẹ́ mi ti gbèrò pọ̀ tẹ́lẹ̀ láti béèrè ìfẹ́ rẹ̀ sí fún ìbálòpọ̀, ṣùgbọ́n ní àìròtẹ́lẹ̀ nígbà tí a sọ ìfẹ́ wa fún un, ó kọ̀. Nígbà tí ó kọ̀, a bẹ̀rẹ̀ sí fi agbára mú un. Okonkwo tó sọ̀rọ̀ ní èdè Ìgbò jẹ́wọ́ pé akẹ́kọ̀ọ́ ọmọ ọdún 21 náà jagun gidigidi láti dáàbò bo ara rẹ̀ tó sì fi àwọn ìfarapa hàn gbangba sí ojú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ pé àwọn ọkùnrin méjèèjì náà ṣẹ́gun rẹ̀ níkẹyìn, ó fi ojú èékánná tí ó ti dápà sí lára hàn. Lẹ́yìn náà, a borí rẹ̀, a sì fipá bá a lò pọ̀. Èmi bá a ní ìbálòpọ̀ lẹ́ẹ̀mejì, ọ̀rẹ́ mi sì ṣe bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, ní Okonkwo sọ láì ní ìbànújẹ́ nínú fídíò ìjẹ́wọ́ náà. Ní ìbẹ̀rù àwọn àbájáde òfin àti ìtìjú láwùjọ tó lè yára dé bá wọn nítorí ohun tí wọ́n ṣe, àti ní mímọ̀ pé Achumba lè dá wọn mọ̀ fún àwọn ènìyàn agbègbè àti alákòóso ilé ẹ̀kọ́, àwọn afurasí náà pinnu láti pa á. Nígbà tí à ń jà, mo fi igi kan lù ú, ó ṣubú, ọ̀rẹ́ mi sì mú ọ̀bẹ kan tó rí nínú ilé náà, ó sì gé ọrùn rẹ̀, ni afurasí náà jẹ́wọ́. Lẹ́yìn tí wọ́n rí dájú pé ó ti kú, àwọn ọkùnrin méjèèjì náà jí fóònù alágbèéká olùfarakásá náà, wọ́n sì sá kúrò ní ibi ìṣẹ̀lẹ̀ náà. Ìríra àti ìbínú gba gbogbo àwọn ọ̀dọ́ agbègbè Umulogo lẹ́sẹ̀kẹsẹ̀ lẹ́yìn tí wọ́n rí òkú Achumba nínú adágún ẹ̀jẹ̀. Nípasẹ̀ ìwádìí àti ìlépa tó lágbára, àwọn ọ̀dọ́ agbègbè náà tọpa Okonkwo títọpasẹ̀ tí wọ́n sì ti mú afurasí kejì náà, Emmanuel Onyekachi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun fi páńpẹ́ òfin gbé Orí Adé kan nípínlẹ̀ náà fún ẹ̀sùn gbígba ohun ìní àwọn ènìyàn lọ́nà àìtọ́. Ìṣẹ̀lẹ̀ burúkú ṣẹlẹ̀ ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà ní ìlú Ẹdẹ ní ọjọ́ Ajé Monday nígbà tí àwọn ọlọ́pàá orílẹ̀-èdè Nàìjíríà fi páńpẹ́ òfin gbé ọba ìbílẹ̀ kan Ẹlẹ́gbẹ̀dì ti Ẹ̀gbẹ̀dì, ọba Muideen Azeez lẹ́yìn ìgbẹ́jọ́. Ṣáájú ìfigbóró òfin gbé náà, ọba náà tó dúró níwájú adájọ́ Kudrat Akanwo lórí ẹ̀sùn tó ní ṣe pẹ̀lú dídáná sun ohun ìní. Ọba náà ló farahàn ní ilé-ẹjọ́ pẹ̀lú Akib Azeez Abioye, Yisa Surajudeen Akọlápọ̀, Rasidi Ayandiran àti Sarafadeen Abioye. Àwọn olùjẹ́jọ́ náà ni wọ́n fi ẹ̀sùn kàn pé ní ọjọ́ 3 oṣù kẹsàn-án ọdún 2019 ní ọjọ́ kan ní ìlú Ìlóbà, wọ́n fi ìbọn àti àwọn ohun ìjà mìíràn kó Wasilat Akínọlá àti àwọn obìnrin míì tó ń fọ epo pupa níbẹ̀. Wọ́n sì gba epo pupa tó gálọ́ọ̀nù 100, ẹmu, èso ara ọ̀pẹ, ewúrẹ́ àti àwọn ẹran ọ̀sìn ilé míì tó níye tó lé ní mílíọ̀nù 10 náírà. Ní ilé-ẹjọ́ ní ọjọ́ náà, agbẹjọ́rò àwọn olùjẹ́jọ́ Atọ́batẹ́lẹ̀ pé ẹlẹ́rìí 4 pẹ̀lú ọlọ́pàá 6 àti akọ̀wé ààfin ọba. Ọ̀kan lára àwọn ọlọ́pàá náà, ASP Akíndoṣù Olùsọjí tó ṣiṣẹ́ níléeṣẹ́ ọlọ́pàá Ìdó Ọ̀ṣun Police Division, sọ pé ọba náà fúnra rẹ̀ ló kọ́kọ́ pe ọlọ́pàá pé ẹnìkan ti ba oko rẹ̀ jẹ́, tó sì ní àwọn ti fi gbóró òfin gbé àwọn afurasí náà. Ó ní lẹ́yìn ìròyìn náà, òun àti àwọn ọlọ́pàá mìíràn lọ sí Ẹ̀gbẹ̀dì. Ó sọ pé níbẹ̀ ni àwọn ti rí pásítọ̀ kan àti àwọn òṣìṣẹ́ tó ń fi kẹ́míkà fín àgbàdo ní oko náà. Gẹ́gẹ́ bí ó ṣe sọ, nígbà tí wọ́n bi ọkùnrin náà pé
ta ló ní oko náà ó dáhùn pé oko òun ni. Olúṣọjí ní òun bi ọkùnrin náà léèrè pé kí ló dé tó ń fi oko àgbàdo náà tó bá jẹ́ òun ló ní, torí náà ni wọ́n ṣe mú òun àti àwọn òṣìṣẹ́ rẹ̀ wọ́n sì tì wọ́n mọ́lé fún ìwádìí. Ó tún sọ fún ilé ẹjọ́ pé kò sí ọ̀kan nínú àwọn olùjẹ́jọ́ tóun fi ìgboro òfin mú rí, ṣùgbọ́n wọ́n wá fúnra wọn láti wá fi ọ̀rọ̀ náà tó àwọn ọlọ́pàá létí. Lẹ́yìn gbogbo ìjíròrò náà, adájọ́ Àkànó sún ẹjọ́ náà sí ọjọ́ 17 oṣù karùn-ún fún ìtẹ̀síwájú ìgbẹ́jọ́. Ṣùgbọ́n bí àwọn ènìyàn ṣe ń jáde kúrò ní ilé ẹjọ́ ni àwọn ọlọ́pàá tún yí padà, wọ́n sì gbé ọba náà ní àgbàlá ilé ẹjọ́, wọ́n sì gbé e lọ. Agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun, Abíọ́dún Ọ̀jẹ̀lábí, tó fèsì sí ìṣẹ̀lẹ̀ náà sọ pé gbogbo ohun tí àwọn ọlọ́pàá ṣe ló wà lábẹ́ àṣẹ ilé ẹjọ́. Ó ní àṣẹ ìfigbóró òfin gbé àti ìtìmọ́lé náà ló wá láti ọ̀dọ̀ ilé ẹjọ́, àti pé lẹ́yìn ìfigbóró òfin gbé náà ni wọ́n gbé ọba náà lọ sí ọgbà ẹ̀wọ̀n ní Ilé Ifẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ ilé ẹjọ́. Ìjọba ìpínlẹ̀ Borno ti gbé àwọn ilẹ̀kùn iléèwé kan tì pa fún àwọn àsìkò yìí látàrí ìkọlù tí àwọn Afurasi Boko Haram ṣe sí wọn. Ìjọba ìpínlẹ̀ Borno ti gbé ilẹ̀kùn iléèwé Government Day Secondary School Musa ní agbègbè ìjọba ìbílẹ̀ Askira Uba ti pa fún ìgbà díẹ̀ lẹ́yìn ìkọlù tí àwọn Afurasi Boko Haram ṣe sí iléèwé náà, tí wọ́n sì jí akẹ́kọ̀ọ́ àti àwọn ọmọ kéékèèké 42 gbé sá lọ. Ìjọba ìpínlẹ̀ náà tún fọwọ́ sí kíkó àwọn akẹ́kọ̀ọ́ láti ilé ẹ̀kọ́ tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ lọ sí iléèwé Government Secondary School Uba gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ìgbésẹ̀ ààbò pàjáwìrì lábẹ́ ètò Safe School Initiative. Kọmíṣánná fún ètò ẹ̀kọ́ sáyẹ́ǹsì, ìmọ̀ ẹ̀rọ àti ìmọ̀ tuntun Lawan Wakibe ló kéde ìpinnu náà nígbà tó ṣàbẹ̀wò sí agbègbè tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ ní ọjọ́ Ajé. Nínú àlàyé kan tí agbẹnusọ gómìnà Babagana Zulum Dauda Iliya fi léde ní ọjọ́ Ìṣẹ́gun, kọmíṣánná náà sọ pé kíkó àwọn akẹ́kọ̀ọ́ náà di dandan láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ lẹ́yìn ìkọlù náà. Gẹ́gẹ́ bí àlàyé náà sì sọ, àwọn aṣojú ìjọba kọ́kọ́ ṣàbẹ̀wò ọlá sí Emir ti ìlú Uba, Alhaji Ali Uba Ismaila Manzama kejì, kí wọ́n tó lọ sí agbègbè Musa. Nígbà tí wọ́n dé Musa, ọ̀gá ológun battalion 115 ní Askira Lieutenant Colonel Ìṣọ̀lá Olúfiṣọlá pẹ̀lú àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé àti àwọn olórí àdúgbò ló pàdé wọn. Nígbà tó ń bá àwọn òbí tó wà nínú ìbànújẹ́ sọ̀rọ̀, Wakibe fi ẹ̀dùn ọkàn àti àánú ìjọba ìpínlẹ̀ Borno hàn. Ó sì fi dá wọn lójú pé àwọn akitiyan tó lágbára ń lọ láti rí i pé wọ́n gba àwọn akẹ́kọ̀ọ́ náà padà láìsí ewu. Ó tún sọ pé ìjọba gómìnà Zulum sì dúró ṣinṣin lójúnà láti dáàbò bo àwọn akẹ́kọ̀ọ́ àti mímú ààbò bá àwọn ilé ẹ̀kọ́ káàkiri ìpínlẹ̀ náà. Ó ní gẹ́gẹ́ bí apá kan nínú àwọn ìgbésẹ̀ ààbò kíákíá lábẹ́ ètò Safe School Initiative, kọmíṣánná náà pàṣẹ pé kí wọ́n ti Government Day Secondary School Musa pa fún ìgbà díẹ̀. Ó sì fọwọ́ sí kíkó àwọn akẹ́kọ̀ọ́ rẹ̀ lọ sí Government Secondary School Uba, níbi tí àwọn akẹ́kọ̀ọ́ yóò ti máa tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn ní ààyè tó ní ààbò tó dájú. Àwọn òbí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n jí gbé bẹ̀ ìjọba pé kí ìjọba sa gbogbo ipá wọn láti dóòlà àwọn ọmọ náà. Wọ́n ní àwọn ìdílé ti wà nínú ìbànújẹ́ ọkàn látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀. Nígbà tó ń sọ̀rọ̀ fún àwọn òbí náà, Isaku Jidaye dúpẹ́ lọ́wọ́ gómìnà Zulum fún ìgbésẹ̀ kíákíá rẹ̀ àti ìtọ́jú tó ń ṣe lórí ìkọlù náà, ṣùgbọ́n ó rọ àwọn aláṣẹ pé kí wọ́n rí i dájú pé wọ́n ṣe ìtúsílẹ̀ àwọn ọmọ tí wọ́n jí gbé náà ní kíákíá. Àwọn aṣojú ìjọba náà tún ṣàbẹ̀wò sí àwọn àdúgbò Dile àti Lasa láti tún wo ipò tí ọ̀rọ̀ ètò ààbò àti láti ṣe àyẹ̀wò àwọn ìgbésẹ̀ ètò ààbò ní àwọn ilé ẹ̀kọ́ ìjọba tó wà ní agbègbè náà. Lákòókò ìrìn àjò náà, Wakibe pàṣẹ kí gbogbo àwọn tó ń kópa nínú ètò Safe School Initiative ṣiṣẹ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ títí ìjọba yóò fi pàṣẹ ohun tó kàn. Àwọn òṣìṣẹ́ náà tún ṣàyẹ̀wò ọ̀pọ̀ ilé ẹ̀kọ́ títí kan ilé ìwé Government Secondary School Uvu tó ń lọ lọ́wọ́lọ́wọ́, Islamic College Uba, Government Day Secondary School Rumigo tí afẹ́fẹ́ ti bàjẹ́ àti Government Secondary School Uba, níbi tí wọ́n ń kọ́ àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ti iléèwé wọn pa lọ. Lára àwọn míì tó wà níbi ìrìn àjò náà ni alága ìjọba ìbílẹ̀ Askira Uba Mada Saidu, akọ̀wé ẹ̀ka ẹ̀kọ́ Askira Uba LGA Fasuma Adamu Askira, akọ̀wé ẹ̀ka ẹ̀kọ́ Gwoza LGA Dókítà Abila Putaya,
olùdarí ẹ̀ka ẹ̀kọ́ agbègbè Uba Zone Tijani Salechu àti Honorable Luka Akpago. Sahara Reporters ti ròyìn tẹ́lẹ̀ pé àwọn afurasí Boko Haram kọlù Musa Primary and Junior Secondary School ní ọjọ́ 14 oṣù karùn-ún, wọ́n sì jí ọ̀pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti ọmọ kékeré gbé lọ. Sẹ́nítọ̀ tó ń ṣojú Borno South Ali Udeme sọ pé àwọn tí wọ́n jí gbé náà ní àwọn akẹ́kọ̀ọ́ ilé ẹ̀kọ́ gíga 4, àwọn ọmọ ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ 28 àti àwọn ọmọ kékeré 10 míì tí wọ́n gbé láti àwọn ilé tó súnmọ́ bẹ́ẹ̀, èyí tó mú kí iye gbogbo àwọn tí wọ́n jí gbé náà di 42. Èèyàn ẹgbẹ̀rún kan ló tẹ̀lé mi lójú òpó ayélujára lẹ́yìn ayédèrú fídíò yìí kọlù àwọn agbébọn tí mo yà tí mo gbé sójú òpó TikTok. Afasọdára kan ló ganu sọ̀rọ̀ jáde bẹ́ẹ̀. Afasọdára kan Kówí Olóyèdé ẹni ọdún 25, ẹni tó jẹ́ fífigbóró òfin gbé fẹ̀sùn ṣíṣe ayédèrú fídíò àti gbígbé ayédèrú fídíò náà sórí TikTok tó ní pé àwọn agbébọn ti ṣèkọlù sílùú Àtàn Ọ̀tà nípínlẹ̀ Ògùn ti sọ wípé òun ti ní tó 1000 kan àwọn èèyàn tó ń tẹ̀lé òun lójú òpó ayélujára òun lẹ́yìn fídíò náà. Òun kò sì mọ̀ pé kò bá òfin mu. Olóyèdé ẹni tó ní ṣọ́ọ̀bù aṣọ ríran nílùú náà ló jẹ́ fífi sínkún òfin gbé lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026 nípasẹ̀ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lẹ́yìn tí fídíò tó banilẹ́rù náà ti gba ìgboro kan. Iléeṣẹ́ ọlọ́pàá ṣàpèjúwe fídíò náà gẹ́gẹ́ bí èyí tó ṣìní lọ́nà tó sì lè dá ìpayà ìbẹ̀rùbojo wàhálà rògbòdìyàn sílẹ̀ sáàrin ìlú. Afurasí náà ló jẹ́ títari lọ ẹ̀ka agbófinró tó ń rí sí ìwádìí ìṣẹ̀lẹ̀ ọ̀daràn SCID Eléwéran Abẹ́òkúta fún iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. Ẹni tó ń sọ̀rọ̀ nínú fídíò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan pẹ̀lú agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà DSP Olúṣèyí Babáṣèyí, Olóyèdé gbà pé òun ṣẹ̀dá fídíò náà fún ìgbéga ojú òpó ayélujára òun ni. Nígbà tí wọ́n bi léèrè nípa ìmísí tó fi ṣẹ̀dá fídíò náà, afurasí náà sọ wípé òun kò gbọ́ àlàyé tàbí ìròyìn kankan láti ibì kankan. Ó ní òun kàn yẹ orí ìtàkùn ayélujára TikTok wò lọ́jọ́ kan nígbà tí òun rí ohun sáǹdì báńdíìtì, òun sì rí i pé àwọn èèyàn ń lo sáǹdì náà. Ìdí sì nìyí tí òun náà fi lo ohun náà, ìyẹn sáǹdì, láti ní èrò láti ní àwọn olùtẹ̀lé lójú òpó ayélujára òun, nítorí pé irú àwọn pẹ́là náà bẹ̀rẹ̀ láti ibì kan ni. Òun kò sì mọ̀ bóyá òun náà lè jẹ lọ nípasẹ̀ fídíò tí òun ṣe náà. Olóyèdé sọ wípé ó ya fídíò náà nínú igbó lẹ́gbẹ̀ẹ́ ṣọ́ọ̀bù rẹ̀. Ó sọ wípé àwọn ọ̀dọ́kùnrin kan tó máa ń dúró ní ṣọ́ọ̀bù òun ló ṣe bẹ́ẹ̀ ran òun lọ́wọ́ tí àwọn fi ya fídíò náà. Wàyí o, iléeṣẹ́ ọlọ́pàá ti wá ṣèkìlọ̀ fún àwọn olùgbé ìlú tako pínpín àwọn àlàyé àti ìròyìn tí kò fìdí múlẹ̀ káàkiri, pàápàá jùlọ àwọn fídíò àti àlàyé tó lè dá ìpayà ìbẹ̀rùbojo sílẹ̀ tàbí da omi àlàáfíà ìlú rú. Ó tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá láti fìyà jẹ ẹni yòówù tó bá lórí ìtàkùn ayélujára láti tan òfégè ìròyìn kálẹ̀. Ọlọ́pàá ṣekú pa àwọn ajínigbé 3, wọ́n dóòlà olùfarakásá kan lọ́yọ̀ọ́. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ ti sọ wípé àwọn ikọ̀ agbófinró rẹ̀ ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àti àwọn àjọ elétò ààbò yòókù ṣe bẹ́ẹ̀ ṣekú pa àwọn afurasí ajínigbé 3 tí wọ́n sì dóòlà olùfarakásá tí wọ́n jí gbé sálọ lásìkò iṣẹ́ ìréde ààbò ní Òtú lágbègbè Òkè Ògùn nípínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ fífi léde lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday nípasẹ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá DSP Àyànládé Ọláyínká. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, iṣẹ́ ìréde náà ló wáyé lẹ́yìn tí wọ́n gba ìpè pàjáwìrì lọ́jọ́ 25 oṣù karùn-ún ọdún 2026 látọ̀dọ̀ àwọn ọlọ́dẹ ìbílẹ̀ tí wọ́n ṣe kòńgẹ́ ìkọlù ìṣínà ìbọn bolẹ̀ látọwọ́ àwọn afurasí ajínigbé lásìkò tí wọ́n ń dẹ̀gbẹ́ ní Òtú. Iléeṣẹ́ ọlọ́pàá sọ wípé kò sí àkọsílẹ̀ ikú kankan láàrin àwọn ọlọ́dẹ náà lásìkò ìkọlù àkọ́kọ́. Àtẹ̀jáde náà sọ wípé lẹ́yìn tí wọ́n ta iléeṣẹ́ ọlọ́pàá lólobó ní ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò títí kan àwọn agbófinró ọlọ́pàá, àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àtàwọn àjọ elétò ààbò yòókù ni wọ́n jẹ́ dídarí lọ agbègbè náà ní kánmọ́nkóbó ní Òtú. Ó fi kún pé àwọn afurasí ajínigbé náà ṣínà ìbọn bolẹ̀ sáwọn ikọ̀ ẹ̀ṣọ́ aláàbò lẹ́yìn tí wọ́n balẹ̀ sí agbègbè náà, èyí tó yọrí sí ìdojú ìjà ìbọn
orúkọ ara ẹni. Iléeṣẹ́ ọlọ́pàá ní nípasẹ̀ ìgbésẹ̀ ìgbìyànjú ọgbọ́n àtinúdá iṣẹ́ ààbò àjùmọ̀ṣe àwọn ọ̀daràn náà jẹ́ gbígbóguntì ní àṣeyọrí èyí tó yọrí sí ṣíṣekúpa àwọn afurasí ajínigbé 3. Iléeṣẹ́ ọlọ́pàá tún sọ wípé iṣẹ́ ìrédè ààbò náà ló yọrí sí dídòòlà olùfarakásá tí wọ́n jí gbé tórúkọ rẹ̀ ń jẹ́ Mọ̀súdì Gbọ́lágadé ẹni tó wà ní bíi ẹni 50 ọdún 50 years ẹni tó jẹ́ jíjígbé ní Ọ̀káká tí wọ́n sì fi sí ìgbèkùn lágbègbè Òtú. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde náà ṣe wí, olùfarakásá náà fara gbọgbẹ́ ọta ìbọn lásìkò ìṣẹ̀lẹ̀ náà tó sì jẹ́ gbígbé lọ fún ìtọ́jú. Iléeṣẹ́ ọlọ́pàá tún tẹ̀síwájú jẹ́ kó di mímọ̀ pé àwọn àjọ elétò ààbò rí ìbọn AK-47 kan láìsí ọta ìbọn níbẹ̀, ìbọn single barrel àti àdágbà níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Iléeṣẹ́ ọlọ́pàá tún fìdí rẹ̀ múlẹ̀ pé ọ̀kan lára àwọn ọlọ́dẹ ìbílẹ̀ fara gbọgbẹ́ ọta ìbọn lásìkò ìdojú ìjà ìbọn kọrẹni tó wáyé, ó sì ti ń gba ìtọ́jú lọ́wọ́ lọ́gbà ilé ìwòsàn. Ẹni tó ń gbóríyìn iṣẹ́ ààbò náà, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà gbóríyìn fún àwọn ọlọ́dẹ ìbílẹ̀ àtàwọn àjọ elétò ààbò yòókù tí wọ́n kópa nínú iṣẹ́ ìdóòlà náà fún jíjẹ́ àkíkanjú. Àtẹ̀jáde náà fi kún pé nítorí náà iléeṣẹ́ ọlọ́pàá tún tẹnumọ́ ìfarajìn rẹ̀ tí kò lẹ́lẹ́gbẹ́ láti tẹpá mọ́ iṣẹ́ ìgbóguntì tako àwọn ọ̀daràn jákèjádò ìpínlẹ̀ náà. Iléeṣẹ́ ọlọ́pàá rọ àwọn olùgbé ìlú láti wà lójúlá lákànfin sọ̀rí nípa pípèsè àlàyé ìtanilólobó ìròyìn tó tọ́ lásìkò fún àwọn àjọ elétò ààbò. Ìṣẹ̀lẹ̀ yìí ló ń wáyé lásìkò ìpayà ìbẹ̀rùbojo nípìnlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn ìkọlù àwọn agbébọn sáwọn iléèwé 3 lọ́jọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 nílùú Ẹ̀sìnẹ̀lẹ̀, Yàwọ́ta àti Aláwùsá níjọba ìbílẹ̀ Oríire, níbi tí àwọn afurasí agbésùnmọ̀mí ti jí ó lé ní 40 àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ sálọ tí wọ́n sì ṣekú pa igbákejì ọ̀gá olùkọ́ tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Adésíyàn Adégbòye. Lẹ́yìn ọjọ́ díẹ̀ ní àwọn agbésùnmọ̀mí náà tún gbé fídíò kan jáde síta tó ń ṣàfihàn àwọn méjì nínú àwọn olùkọ́ tí wọ́n jí gbé tí wọ́n ń rawọ́ ẹ̀bẹ̀ fún ìdóòlà àti ìdásí ìjọba. Kò tún pẹ́ sí ọjọ́ náà ní àwọn agbébọn ọ̀hún ṣekú pa olùkọ́ ìṣirò mathematics tórúkọ rẹ̀ ń jẹ́ ọ̀gbẹ́ni Michael Oyedokun, ẹni tí wọ́n dùnbú nínú fídíò tó gba orí ayélujára kan náà. Láti àsìkò yìí lọ, ìṣọ́ òru ní ṣọ́ọ̀ṣì àti mọ́sálásí dópin. Ìsìn kò sì gbọdọ̀ ju wákàtí 2 lọ. Bẹ́ẹ̀ ni káwọn ṣọ́ọ̀ṣì tó wà ní ìgbèríko kó wá sáàrin ìlú torí ìkọlù agbébọn ni o. Alága ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara, Ọ̀nàrẹ́bù Awẹ́lẹ́wà Gabriel ti kéde fífòfinde ìsìn ìṣọ́-òru ní ìjọba ìbílẹ̀ náà. Bákan náà ló tún kéde pé kí wọ́n kó gbogbo ilé ìjọsìn àti orí òkè tó bá wà lẹ́yìn ìlú wọ inú ìlú. Alága ìjọba ìbílẹ̀ Èkìtì pàṣẹ náà lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 26 oṣù yìí lásìkò tó ṣàbẹ̀wò sí ìlú Ìkẹrin Ọ̀pìn ní ibi tí àkọlù ti wáyé. Bẹ́ẹ̀ bá gbàgbé, ṣáájú ni ìròyìn ọ̀hún ti jáde wá pé èèyàn 3 ni àwọn agbébọn náà pa tí wọ́n sì jí èèyàn 15 gbé sálọ lásìkò tí wọ́n ya wọ ṣọ́ọ̀ṣì kan tí wọ́n ti ń ṣe ìṣọ́-òru. Orí òkè ìjọ Àjàyè àti Ìgbàlà lábúlé Ẹ̀kẹrin níjọba ìbílẹ̀ Èkìtì nípínlẹ̀ Kwara ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé lọ́jọ́ Sátidé Àbámẹ́ta ọjọ́ 23 oṣù karùn-ún ọdún 2026. Adarí ilé ìjọsìn tí kò bá tẹ̀lé àṣẹ náà, àwọn ni yóò ní ẹ̀bi èyíkéyìí ìkọlù agbébọn tó bá wáyé. Nínú ọ̀rọ̀ rẹ̀ sáwọn èèyàn agbègbè náà, alága ìjọba ìbílẹ̀ Èkìtì ní kí gbogbo ilé ìjọsìn ní ètò ààbò tó dúró re pẹ̀lú àlàyé pé kí ìjọsìn àwọn ilé ìjọsìn má ṣe ju wákàtí 2 lọ. Ó ní ìjọba ìbílẹ̀ náà ti fòfin de ìṣọ́-òru àti àwọn èyíkéyìí àpéjọ ẹ̀sìn lálẹ́ yálà ti ọmọlẹ́yìn Kristi tàbí ti Mùsùlùmí. Ó wá rọ àwọn adarí ìjọ ẹlẹ́sìn ní ìjọba ìbílẹ̀ náà láti tẹ̀lé àṣẹ tí ìjọba pa yìí. Lásìkò tó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀ nípa ìṣẹ̀lẹ̀ náà, Awẹ́lẹ́wà ní àwọn ọlọ́dẹ àti àwọn òṣìṣẹ́ aláàbò tó kù ti wọ inú igbó lọ láti dóòlà àwọn tí wọ́n jí gbé. Alága náà ní àwọn adarí ilé ìjọsìn tí kò bá tẹ̀lé àṣẹ tuntun náà, àwọn ni yóò ní ẹ̀bi èyíkéyìí ìkọlù agbébọn tó bá wáyé. Alága ní ìjọba ìbílẹ̀ náà yóò fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Kwara àti àwọn àjọ elétò ààbò láti dóòlà àwọn tí wọ́n jí gbé. Awẹ́lẹ́wà wá bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n pàdánù èèyàn wọn nínú ìkọlù agbébọn náà kẹ́dùn. Ọ̀kan lára àwọn olùjọ́sìn tí ọ̀rọ̀ náà sojú ẹ̀, Abíọ́dún Sunday, tó bá àwọn oníròyìn sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà sọ pé ìṣẹ̀lẹ̀ ọ̀hún bani lọ́kàn jẹ́ púpọ̀. Ó fi kún pé inú ìṣọ́-òru làwọn wà ní orí òkè Àjàyè ní ìlú Ìkẹrin Ọ̀pìn lásìkò táwọn agbébọn kọlù àwọn. Ó ṣàlàyé pé lójijì ni wọ́n da ìbọn bolẹ̀ tí ìṣọ́-òru sì dàrú
lọ́rọ̀ bá di bó lọ yàgò fún mi pẹ̀lú àlàyé pé èèyàn 3 ni wọ́n pa lójú ẹsẹ̀ tí wọ́n sì jí èèyàn 15 gbé sá lọ. Ó fi kún pé inú ìbẹ̀rùbojo làwọn èèyàn agbègbè náà wà lọ́wọ́ báyìí. Abíọ́dún sọ pé àwọn ọdẹ àti àwọn ẹ̀ṣọ́ aláàbò ti wà nínú igbó láti dóòlà àwọn èèyàn tí wọ́n jí gbé náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Kwara Adékìmí Òjó sọ pé àwọn ti fi àwọn ikọ̀ elétò ààbò tó ń gbógun ti ìṣẹ̀lẹ̀ ìjínigbé ṣọwọ́ sí ìlú náà. Ó ṣàlàyé pé alẹ́ ọjọ́ àbámẹ́ta sátidé ní ìṣẹ̀lẹ̀ náà wáyé ní nǹkan bíi aago 10 alẹ́. Oníwàásù ìjọ náà pásítọ̀ Adébáyọ̀ Abíọ́dún ló sì fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí pẹ̀lú àlàyé pé lójú ẹsẹ̀ tí wọ́n fi ìṣẹ̀lẹ̀ náà tó àwọn agbófinró létí ni àwọn agbófinró ti lọ sí agbègbè náà pẹ̀lú àfikún pé ibi tí orí òkè náà wà jìnnà sí inú ìlú tó sì fa ìdíwọ́ fáwọn ikọ̀ elétò ààbò láti ṣiṣẹ́ ìdóòlà. Ṣé ṣáájú ni ìròyìn ìṣẹ̀lẹ̀ ìkọlù náà ti gbòde pé bí ìròyìn ìjínigbé tó sọ àwọn olùkọ́ àti ọ̀pọ̀ akẹ́kọ̀ọ́ di ẹni ìgbèkùn nílùú Ògbómọ̀ṣọ́ nípínlẹ̀ Ọ̀yọ́ ṣe ń lọ lọ́wọ́, bẹ́ẹ̀ ni àwọn agbébọn tún ti ya bo ibùdó ìsọjí nípínlẹ̀ Kwara pa èèyàn 3 jí èèyàn 15 lọ. Gẹ́gẹ́ bí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétún Èjìrẹ́ Adéyẹmí tó fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ sí wí èèyàn 15 ni wọ́n jí gbé lọ, wọ́n sì yìnbọn pa èèyàn 3 kí Ọlọ́run kó là wá ń bẹ̀. Ẹ dira o torí ó ṣeéṣe kí Ebola padà wọ Nàìjíríà lẹ́yìn tí ó ti búrẹ́kẹ́ ní DR Congo àti Uganda. Àjọ NCDC ló kìlọ̀ bẹ́ẹ̀. Àjọ tó ń gbógun ti àjàkálẹ̀ àrùn nílẹ̀ Nàìjíríà NCDC ti kìlọ̀ pé Nàìjíríà wà nínú ewu àrùn Ebola lẹ́yìn tí àrùn náà ti padà ṣọṣẹ́ burúkú ní orílẹ̀-èdè Democratic Republic of Congo DRC àti Uganda. Bó tilẹ̀ jẹ́ pé kò sí àrùn náà ní Nàìjíríà lọ́wọ́ yìí, àmọ́ àjọ ọ̀hún sọ pé bí àwọn èèyàn ṣe ń rìnrìn àjò láti orílẹ̀-èdè kan sí òmíràn lè mú kí àrùn náà rápálá wọ Nàìjíríà. Nínú àtẹ̀jáde kan tí adarí àjọ náà Jídé Idris sọ pé àrùn náà léwu gidigidi fún àwọn èèyàn ní Nàìjíríà. Wọ́n ti wá fìdí rẹ̀ múlẹ̀ pé ibùdó àyẹ̀wò kòkòrò àìfojúrí tó lè kojú àrùn Ebola náà ti wà ní Sẹpẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá kófìrí rẹ̀ ní Nàìjíríà. Ó ní àyẹ̀wò ní àfihàn pé Nàìjíríà wà nínú ewu àrùn Ebola látàrí bí àrùn náà ṣe ń ṣọṣẹ́ ní DR Congo àti Uganda. Ìrìn àjò láti orílẹ̀-èdè kan sí òmíràn àti bí àwọn èèyàn ṣe ń fi ara kínra tó fi mọ́ bí a kò ṣe mọ̀ bí àrùn náà ṣe gbilẹ̀ tó àti bí kò ṣe tètè máa farahàn nítorí àpẹẹrẹ rẹ̀ lè farajọ àwọn àìsàn míì bíi ibà àti lásà. Àjọ náà ní àwọn ti ṣàkíyèsí àwọn ìpínlẹ̀ kan tó wà nínú ewu àrùn náà jùlọ nítorí wọ́n jẹ́ ààlà sí orílẹ̀-èdè míì ní ilẹ̀ Áfíríkà, ibi tí ọ̀pọ̀ ọkọ̀ ń gbà kọjá àti ibi tí ọ̀pọ̀ arìnrìn-àjò láti orílẹ̀-èdè òkèèrè ń gbà wọlé sí Nàìjíríà sì ni. Gẹ́gẹ́ bí àjọ NCDC ṣe sọ, iṣẹ́ ti ń lọ lọ́wọ́ láwọn orílẹ̀-èdè tí àrùn ọ̀hún ti ń ṣọṣẹ́ lọ́wọ́ yìí láti ṣàwárí àwọn èèyàn tí wọ́n ti fara kan àwọn tó ní àrùn ọ̀hún. Ó ní bí wọ́n ṣe ń ṣàyẹ̀wò nínú láàbù ni wọ́n tún ṣe àwọn nǹkan míì bíi ṣíṣe ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn aráàlú. Ó ní àwọn mọ̀ pé Ebola ti búrẹ́kẹ́ ní Democratic Republic of Congo DRC, bẹ́ẹ̀ ni àwọn sì tún gbọ́ pé ó ti wọlé sí Uganda. Ní ti àwọn ọ̀nà láti gbógun ti àrùn ọ̀hún ní Nàìjíríà, àtẹ̀jáde náà ní ọ́fíìsì tó ń gbọ́ nípa iṣẹ́ pàjáwìrì Emergency Operation Center EOC ti wà ní Sẹpẹ́ láti gbọ́ ti àrùn ọ̀hún. Ó ní Nàìjíríà ní ìrírí àrùn náà tẹ́lẹ̀ rí, ó sì ti ṣetán láti kojú rẹ̀ tó bá padà wá. Ní àfikún, NCDC sọ pé àwọn láàbù tó lè kojú àrùn náà ti wà ní Sẹpẹ́ láti bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n bá kófìrí rẹ̀ ní Nàìjíríà. Ó parí ọ̀rọ̀ rẹ̀ pé àwọn ti bẹ̀rẹ̀ ètò ìtanijí fún àwọn aráàlú láti bẹ̀rẹ̀ sí ṣọ́ra gidigidi lásìkò yìí. Olórí òṣìṣẹ́ aláàbò ilé wa ti darí ikọ̀ ọmọ ogun àti àwọn ẹ̀rọ dróònù ojú òfurufú lọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti dènà àwọn ìṣẹ̀lẹ̀ ìjínigbé. Olórí òṣìṣẹ́ ológun aláàbò ilé wa Ọ̀gágun Olúfẹ́mi Olúyìdé ti pàṣẹ dídarí ikọ̀ àwọn ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ ọmọ ogun àti ohun èlò ẹ̀rọ ìtọpinpin ológun orí òfurufú lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ nítorí ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé ní ìpínlẹ̀ ọ̀hún.
ó sọ èyí láti fi ọkàn àwọn olùgbé ìlú balẹ̀ títí tọ́wọ́ yóò fi tẹ àwọn aṣeláabi àti láti dá ètò ààbò padà bọ̀ sípò. Ọ̀gágun Major General Michael Onoja tó jẹ́ ọ̀gá àgbà lẹ́ka ìròyìn iléeṣẹ́ ológun lórílẹ̀‐èdè yìí ló sọ èyí fún àwọn akọ̀ròyìn lọ́jọ́ ìṣẹ́gun Tuesday nígbà tó ń fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn ológun lórí àlàkalẹ̀ ètò oṣù karùn-ún yìí wípé ètò ààbò ìpínlẹ̀ Ọ̀yọ́ ń kọ òun lóminú gidi gan-an tí wọ́n sì kẹ́dùn pẹ̀lú àwọn ìdílé tí ọ̀rọ̀ náà kàn, ìjọba àti àwọn olùgbé ìpínlẹ̀ náà. Gẹ́gẹ́ bí ọ̀gágun Olúfẹ́mi ṣe wí, ó ní òun kẹ́dùn pẹ̀lú àwọn ìdílé tó fara káásá nínú ìṣẹ̀lẹ̀ ìjínigbé náà, pàápàá jùlọ ìjọba àti olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wáá fi dá àwọn aráàlú lójú wípé iléeṣẹ́ ológun kò ní fojú rẹ̀ wo ìdúnkokò ètò àlàáfíà mọ́ aráàlú. Ọ̀nàjà ní ọ̀gágun Olúfẹ́mi ti pa á láṣẹ láti kó àwọn ògbóǹtarìgì akọ́ṣẹ́mọṣẹ́ ológun àti atọ́pinpin ti orí ilẹ̀ àti ti orí òfurufú lọ sí ìlú tọ́rọ̀ náà kàn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú aláṣẹ ìpínlẹ̀. Ó tẹ̀síwájú wípé iṣẹ́ ti ń lọ lọ́wọ́ pẹ̀lú ọgbọ́n àtinúdá àti ìfúngunmọ́ lóríṣiríṣi láti rí i dájú wípé ọwọ́ tẹ àwọn aṣeláabi ajínigbé náà. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí iléeṣẹ́ ológun ṣe nínú oṣù karùn-ún ọdún 2026 yìí, ọwọ́ tẹ Afurasi agbésùnmọ̀mí tí kò dín ní 314 wọ́n pa 118 118 agbésùnmọ̀mí tí àwọn sì dóòlà aráàlú tí kò dín ní 221 221 nínú gbogbo àwọn iṣẹ́ tí àwọn ṣe káàkiri orílẹ̀-èdè yìí. Ó fi kún pé agbésùnmọ̀mí 18 ló jọ̀wọ́ ara wọn sílẹ̀ lẹ́rọ̀ nígbà tí àwọn gba ohun èlò ìjagun 93 padà. Wọ́n da ilé ìfọpo ayédèrú rú, àwọn sì gba epo bẹntiróòlù tó lé ní 21,000 jáálá epo 21,910 litres. Ó ní gbogbo iṣẹ́ tí àwọn iléeṣẹ́ ológun ṣe bẹ̀rẹ̀ láti oṣù kẹta sí oṣù karùn-ún ló ti mú àdínkù bá àwọn agbésùnmọ̀mí tí àwọn sì ti dóòlà àwọn aráàlú tí ọ̀pọ̀ agbésùnmọ̀mí sì juwọ́ sílẹ̀. Ó wáá lu iléeṣẹ́ ológun lọ́gọ̀ọ́ ẹnu fún iṣẹ́ takuntakun tí ó sì tún rọ àwọn adarí wọn kí wọ́n má ṣe káàárẹ̀ ọkàn kí wọ́n sì mú ètò ààbò ìlú ní pàtàkì. Ó pe aráàlú láti gbárùkù ti iléeṣẹ́ ológun. Ó ní ṣíṣe iṣẹ́ pọ̀ pẹ̀lú aráàlú ló yọrí sí àṣeyọrí irú èyí. Ní ọjọ́ 15 oṣù karùn-ún yìí ni àwọn agbésùnmọ̀mí ajínigbé jí àwọn akẹ́kọ̀ọ́ àti olùkọ́ tó tó 39 gbé ní Aro Ẹ̀sìn Ẹ̀lẹ̀, ìjọba ìbílẹ̀ Oríire, ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní àsìkò ìkọlù ọ̀hún, àwọn aṣeláabi ọ̀hún dùnbù olùkọ́ kan Michael Oyedokun. Nínú ìwádìí iléeṣẹ́ ológun ni wọ́n fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn agbésùnmọ̀mí JAS ló ṣọṣẹ́ láabi ọ̀hún. Àwọn agbésùnmọ̀mí tún ṣèkọlù ní Ìbàdàn tí wọ́n sì jí òṣìṣẹ́ iléeṣẹ́ Cocoa Research Institute of Nigeria 2 gbé lọ.